Ẹ kú déédéé wòyí o, bẹ́ẹ̀ ti ṣe mọ̀ tẹ́lẹ̀, orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Ẹ má jẹ́ á gbàgbé pé lórí ètò ohùn àánú yìí la ti ń bára wa sọ òtítọ́ ọ̀rọ̀, tá a ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa, tá a sì ti ń fi òkodoro Bíbélì hàn ara wa. Ká tó bẹ́ jìgà sínú agbami ètò, wọ́n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń dánlóòdù orin tuntun kan tá a jù lọ́fẹ̀ẹ́ fáwọn ènìyàn. Mo gbàdúrà lórúkọ Jésù, ẹ ò ní mọ bójì ọmọ. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Ìwà ń wára sọ̀rọ̀ àti ìwà ń wára hùwà. Tọkọtaya ni wọ́n, ìtìjú àtàbámọ̀sí lọ́mọ wọn. Àbó gbọ́, mo ní ìwà ń wára sọ̀rọ̀ àti ìwà ń wára hùwà. Tọkọtaya ni wọ́n, ìtìjú àtàbámọ̀sí lọ́mọ wọn. Ọ̀rẹ́ mi kan lókè òkun ló fi ìṣẹ̀lẹ̀ kan tó mi létí. Obìnrin kan bẹ ládùúgbò wọn tó fi àìmọye ọdún wá ọkọ. Obìnrin yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sùsánù. Ẹ má bínú bí mo ṣe pè é, Sùsánù ni wọ́n pè é. Obìnrin yìí ó ní ohun kan tó jẹ́ ìbànújẹ́ àti ọgbẹ́ inú nínú ayé rẹ̀. Kí ni ìbànújẹ́ tí a ń sọ yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ti jákulẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba owó rọ̀gùrọ̀gùn lọ́wọ́ rẹ̀. Kí ìbànújẹ́ Sùsánù má bàa gbẹ̀mí rẹ̀, ó ra ajá kan kí wọ́n bá lè jọ máa wọlé wọ̀de lójoojúmọ́. Ẹ wò ó, ajá yìí ń dàgbà, kódà ìmùlẹ̀ ajá àti Sùsánù bù àyà lọ́pọ̀lọpọ̀. Sùsánù tiẹ̀ fún ajá yìí lórúkọ ọkùnrin, ó pe orúkọ rẹ̀ ní Jọ́ọ̀jì. Ẹ wò ó, ajá yìí tí à ń pè ní Jọ́ọ̀jì yìí ó wá di orísun ìpàrònú rẹ̀ fún Sùsánù. Lẹ́yìn bí ọdún bíi 3 tí Sùsánù àti ajá ti ń bá àjọṣepọ̀ wọn bọ̀, Sùsánù pàdé ọkùnrin kan ní ibi iṣẹ́ tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ rí. Bí eré alábọ́run Sùsánù àti ọkùnrin yìí wá dẹ̀wù. Ìfẹ́ Sùsánù àti ọkùnrin yìí ó bẹ̀rẹ̀ sí í gbilẹ̀. Àwọn méjèèjì sì pinnu láti fẹ́ra wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé ọkùnrin yìí nífẹ̀ẹ́ Sùsánù púpọ̀, kò fi ibì kankan fẹ́ràn ajá láyé rẹ̀. A máa sọ fún Sùsánù pé ajá jẹ́ ẹran kan tí òun kórìíra púpọ̀ púpọ̀, nítorí pé kò sí bá a ti ṣe bòló wọn tí ò ní rùn gbẹ́. Ọkọ Sùsánù yìí a tún máa wí pé àtajá, àtẹkùn, àtàmọ̀tẹ́kùn àti kọ̀lọ̀kọ̀lọ̀ àti irú àwọn mẹ̀lẹ́bí àwọn bí ajá báyìí, olówó wọn ni wọ́n máa pa á jẹ gbẹ̀yìn ayé wọn. Má jẹ́ á gbàgbé ibi tí a ti bẹ̀rẹ̀ àti ibi tí a ń lọ. Ohun tí a ṣiṣẹ́ lórí lónìí ni wípé ìwà ń wára sọ̀rọ̀ àti ìwà ń wára hùwà. Tọkọtaya ni wọ́n, ìtìjú àtàbámọ̀sí lọ́mọ wọn. Ẹ wò ó, Ọlọ́run ọba òkè ó gbàdúrà Sùsánù, ó bí ọmọkùnrin làǹtìlanti, ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ilé ayé òun ṣú tán kó tó dáhùn lóhùn. Bí Sùsánù ṣe fẹ́ràn ọmọ rẹ̀ bí ẹyin ojú, bẹ́ẹ̀ náà ni ajá yìí ó fẹ́ràn ọmọ Sùsánù bí ẹyin ojú bákan náà. Ẹ wò ó, àtajá Sùsánù àti Sùsánù fúnra ara rẹ̀, wọ́n á máa bá ọmọ yìí ṣeré bí ìgbà tí ẹkú àti ìjọba fojú kan ara wọn. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, bí ó tilẹ̀ jẹ́ pé ọkọ Sùsánù kì í gbélé, ìgbàkúùgbà tí ó bá rí ajá Sùsánù lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ̀, a máa kọminú púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n Sùsánù a máa fi lọ́kàn balẹ̀. Ó ní kódà tí òun bá lọ ọjà, òun á máa fi ọmọ òun sílẹ̀ fún ajá fún ìtọ́jú, ó sì ń tọ́jú rẹ̀ dé òun. Ní ọjọ́ kan, Sùsánù fẹ́ lọ ra oúnjẹ sílé, ó sì fi ọmọ rẹ̀ sílẹ̀ pẹ̀lú ajá bí ìṣe rẹ̀ nígbà gbogbo. Ẹ wò ó, nígbà tó máa fi padà sílé, gbẹ̀gẹ̀dẹ̀ gbiná. Ìṣẹ̀lẹ̀ ṣẹ̀, kàyéfì ńlá farahàn. Kí ni kàyéfì tó farahàn yìí? Bí Sùsánù ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò rẹ̀ ló ti ń fura pé gudugbẹ̀ ti já. Sùsánù ń wo ajá rẹ̀ lẹ́nu ọ̀nà ilé. Gbogbo ẹnu ajá rẹ̀ kún fún ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀jẹ̀. Ajá Sùsánù wá ń jùrù sí lọ́ọ̀kan, ti bẹ̀rù ti fòyà. Ni Sùsánù fi sáré kọjá ajá yìí
ohun tó sì ń gbàdúrà sí ni pé kí ohun tí òun rò lọ́kàn kó má jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Igbe ọmọ mi dà ni Susan ń pariwo nígbà tí Susan dé yàrá ìgbàlejò èyí táwa ń pè ní pálọ̀ lábúlé wa. Ohun tí Susan rí kà láyà púpọ̀, ó rẹ̀ látinú wá, ó fẹ́rẹ̀ dákú. Ẹ wò, inú pálọ̀ ti dàrú, ṣe ló dàbí ẹni pé ìjì ńlá ti jà nínú ilé yìí. Susan wá rí kinní kan tó mú kó jáde mọ́lẹ̀. Ó rí pé ajá òun ó wọ́ kinní kan tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ kúrò nínú pálọ̀ lọ sílé ìwẹ̀. Ọmọ mi, kò jẹ́ bẹ́ẹ̀. Igbe tí Susan fi banu lèyí. Bí ó ti ń sọ èyí lọ́wọ́, ajá Susan wọlé wá bá ní yàrá ìgbàlejò. Ajá yìí ó bẹ̀rẹ̀ sí jùrù sí Susan, ó sì ń pọ́n ẹnu ẹ̀jẹ̀ rẹ̀ lá, ó tún lá àwọn ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ àti lẹ́sẹ̀ rẹ̀. Ẹ wò ó, ìbínú rúbọ Susan lójú. Ohun tí ọkọ òun sọ gan-an àfìgbà tó pàpà ṣẹlẹ̀. Àṣé kò sí bá ti ṣe bòlò tí ò ní rùn gbẹ́. Susan sáré wọnú kíṣìnì, ó rí irin ńlá kan lẹ́gbẹ̀ẹ́ ògiri, ó sì gbé irin yìí jáde. Ó pàdé ajá rẹ̀ lágbede méjì ọ̀nà, ó sì la irin ńlá ìmọ̀ lórí. Ajá rẹ̀ ré lulẹ̀, ó sì ń pọ̀ káàkú lẹ̀lẹ̀. Bí ajá ṣe ń tapá tẹsẹ̀, Susan tó fìbínú gbé irin lé lórí lẹ́ẹ̀kan sí, ajá náà sì gbẹ́mìí. Susan sáré lọ sídìí fóònù, ó ń tẹ nọ́mbà ọkọ rẹ̀ kó lè sọ fún pé ohun ìbànújẹ́ kan ti ṣẹlẹ̀ nílé kó máa sáré bọ̀. Ẹ wò ó, bó ti ń tẹ nọ́mbà yìí lórí fóònù, bẹ́ẹ̀ náà ló gbúròó mọ́tò ọkọ rẹ̀ tó wọlé wá. Ó sáré bọ́ sóde, tẹkún tomijé. Susan sọ fún ọkọ rẹ̀ pé ajá ti jẹ mí lọ́mọ. Bí Susan sì ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́, Susan dákú ràn gbọ̀ndàn. Ìwà ń wára sọ̀rọ̀ àti ń wá wára hùwà, tọkọtaya ni wọ́n o, ìtìjú àtàbámọ̀ sí lọ́mọ wọn. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Ọkọ Susan gbéyàwó rẹ̀ dìgbàdìgbà lọ sínú ilé. Nígbà tó náà wọlé, ó mọ̀ pé rẹ̀rẹ̀ ti rún. Lẹ́yìn àkókò kan, Susan lajú. Ó ti bá ara rẹ̀ lórí bẹ́ẹ̀dì nílé ìwòsàn. Ó rí ọkọ rẹ̀ tí ó jókòó lórí àga lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì tó sì gbé ọmọ wọn lọ́wọ́. Àlá ni àbíràn. Ohun tí Susan rí yìí ó rú lójú púpọ̀. Ẹ wò ó, ọkọ rẹ̀ rẹ́rìn músẹ́, ó sì wí fún un pé kìí ṣàlálò ńlá o, bẹ́ẹ̀ ni kìí sì ṣèràn. Ọ̀rọ̀ yìí ya Susan lẹ́nu púpọ̀. Ó ní báwo ni wọ́n ṣe rìn, lọ́kọ bá kálàyé, ló bá bẹ̀rẹ̀ sí í ṣe. Ọkọ Susan sọ fún pé wò ó, nígbà tó dákú, mo sáré lọ sí ilé ìwẹ̀ kí n lọ bu omi kí n lè dà sí ọ lórí. Ibẹ̀ ni mo ti rí kàyéfì kan. Mo ń wo ọmọ wa lẹ́gbẹ̀ẹ́ kan nínú ilé ìwẹ̀. Wọ́n daṣọ bò ó, aṣọ tán dàbò yìí ó kún fún ẹ̀jẹ̀. Ọmọ yìí ó sì sùn lọ fọnfọn níbẹ̀. Onílẹ̀gbẹ́ kejì nílé ìwẹ̀ ló ń wá rí ejò ńlá kan, ó dàbí èjòlá, ó ti kú, gbogbo ara rẹ̀ sì kún fún ẹ̀jẹ̀. Ó dàbí pé ajá sa gbogbo ipá rẹ̀. Òun àti ejò yìí wọ́n jọ jà, ajá sì rí pé òun pa ejò náà kó tó fi lọ́rùn lẹ̀. Wò ó Susan, ajá ò jẹ wá lọ́mọ o, ṣe ni ajá dáàbò bo ọmọ wa, ṣe ló jà raburabu pẹ̀lú ẹ̀mí rẹ̀ láti gba ọmọ náà là. Ṣé wá rí báyìí pé pẹ̀lú ìwà ń wára, Susan pa ẹ̀mùlẹ̀ rẹ̀ tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ sìn. Ìwà ń wára sọ̀rọ̀ àti ìwà ń wára hùwà, tọkọtaya ni wọ́n, ìtìjú àtàbámọ̀ sí lọ́mọ wọn. Ẹ wò ó, ọ̀pọ̀ ènìyàn ló ti fi ìwà ń wára sọ̀rọ̀. Bóyá kinní kan ṣẹlẹ̀ níbì kan, èyí tí ìbá farabalẹ̀ láti wá kò mú òkun ọ̀rọ̀ náà, a sọ̀rọ̀ báṣabàṣá, àfọ̀rọ̀ bá gbogbo ilẹ̀ jẹ́, gbogbo rẹ̀ á wá di gbòógbà. Ọ̀rọ̀ tó bá sì ti sọ sílẹ̀ kò ní ṣe é kó mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi wà wára hùwà bákan náà. Bóyá ẹnìkan kan má he sọ ọ̀rọ̀ kan jáde, èyí tí òun gan ò ṣiṣẹ́ lé lórí, èyí tí ìbá farabalẹ̀ bóyá ojú rẹ̀ lè rí mú, àṣìwàhù, ìwà rẹ̀ á sì dá yánpọnyánrin sílẹ̀. Ìyẹn ni pé yánpọnyánrin tápà ò ní lè kà mọ́. Ẹ wò ó, nítorí ìwà ń wára hùwà àti ìwà ń wára sọ̀rọ̀,
ọ̀pọ̀lọpọ̀ ti dẹni yẹpẹrẹ láwùjọ, ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ń kábàámọ̀ pé bóyá ó ṣeé ṣe kí wọ́n lè fọwọ́ aago sẹ́yìn. Ẹ wá gbọ́n tí Bíbélì wí ni nípa irú ìwà yìí nínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Jákọ́bù orí 1 ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Bíbélì wí pé ẹ̀yin mọ èyí, ẹ̀yin ará mi olùfẹ́, ṣùgbọ́n jẹ́ kí olúkúlùkù ènìyàn kí ó máa yára láti gbọ́, kí ó lọ́ra láti fọhùn, kí ó lọ́ra láti bínú. Ẹsẹ̀ 20 sọ fún wa pé nítorí ìbínú ènìyàn kì í ṣiṣẹ́ òdodo Ọlọ́run. Ṣé ẹ wá rí báyìí? Torí pé a sọ fún wa pé nǹkan báyìí ṣẹlẹ̀, ìyẹn ò sọ pé kó jẹ́ òótọ́ o. Kódà ó ṣeé ṣe kán máa bà ẹni náà lórúkọ jẹ́. Wọ́n lè sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, a tilẹ̀ tún lè rí bẹ́ẹ̀ bóyá ó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n lè má rí bẹ́ẹ̀ o. Bíbélì sọ fún wa wípé ká máa lọ́ra báyìí láti fọhùn, ká sì máa lọ́ra láti bínú. Má gbàgbé ọ̀rẹ́ mi, kó o tó hùwà tàbí kó o tó sọ̀rọ̀, rí dájú pé o rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ dáadáa, nítorí pé ìwà ń wára sọ̀rọ̀ àti ìwà ń wára hùwà tọkọtaya ni wọ́n o. Ìtìjú àtàbámọ̀ sí lọ́mọ wọn. Ìtìjú, ẹ̀gàn àti àbámọ̀ kò ní jẹ́ ìpín rẹ lórúkọ Jésù. Jẹ́ a gbàdúrà. Ní orúkọ Jésù, Bàbá dúpẹ́ fún ọ̀rọ̀ tó lágbára yìí tí a tún gbọ́ lónìí. Mo gbàdúrà pé Olúwa kẹ́ fún wa ní ẹ̀mí ìkíyèsára. Mo sì gbàdúrà pé o ò ní kọsẹ̀ nítorí ọ̀rọ̀ rẹ tàbí ìwà rẹ lórúkọ Jésù. Báyìí la gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.